Only Jesus TV. ìṣẹ́ni tó kọjá ṣiṣẹ́ bọ̀ kéèyàn tún kó àmì tó bá ṣe mistake ní tọ́lọ́run fẹ́ nu. a rí wọn ní ibi tí wọ́n ti ń kọrin nílé ìjọsìn àwọn sẹ̀lẹ̀ gbogbo ẹ̀mí wọn àwọn òpá wọn promote humanity àwọn promote peace àwọn promote love kò kí n ṣọ̀nà tí wọ́n fi ń promote humanity love and peace nìyẹn sa ẹ ti kọjá àlà ṣẹ́rí Islam kò ní a má bá Christian ṣe kò ní a tó bá pè wá lóde àlè lọ tó bá pè wá ní kò mọ àlè lọ tó bá kódà àlè bá Christian àlè bá wọn ṣe transaction ẹ gbọ́ gbogbo dáadáa tí èèyàn bá ṣe láyé àlè bá Christian ṣe ṣó ti yé báyẹn ṣùgbọ́n àgbọ̀dọ̀ kọjá àlà débi pé wà lọ lé ìjọsìn wọn máa lọ sí nǹkan tí wọ́n ń sìn. ṣe gbọ́ ṣe pé eléyìí ò pé kí bólẹ̀ tí láwọn ọmọ òpòrùn tẹ́ kó sọ̀rọ̀ láì yìí ná. gbogbo ìdè blast yẹn gàṣà látò torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì orí yóò pé ẹ gbádùn ẹ sick gbogbo ìdè blast yẹn ẹ dẹ̀ bu torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì and so what ṣé òun ni mùsùlùmí àkọ́kọ́ tó kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì ni. let everybody be fèrè àsàlátù to his own faith ẹ jẹ́ kó lọ wọná tó bá fẹ́ wọná let us breathe ẹ jẹ́ ká mí ẹ jẹ́ ká lè ronú ẹ jẹ́ ká mí ẹ jẹ́ ká lè ronú ẹ̀yin pí ọlọ́run ẹ fèrè àsàlátù kalẹ̀ ẹ̀yin kọ́ lẹ sọ lórúkọ rẹ̀ ẹ̀yin kọ́ lẹ kọ́ lórin tí ń kọ yóò jẹun ìtẹ́rí àsàlátù lọ ṣe bísínẹ́sì. ẹ wo ṣó tí èrè àsàlátù tó lọ ṣe nínú ìjọ sẹ̀lẹ̀ tí ó lọ kọrin ó mà ti dá yánpọnyánrin ó ti dá wàhálà sílẹ̀ ní àwùjọ àwọn mùsùlùmí àwọn àáfàá àwọn ti dojú ìjà kọra wọn o máa fídíò sílẹ̀ fún ìsìn kẹwàá lọ wò ó ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral gan ta ni Ọlọ́run sọ ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní agbára ó gbẹnu tán o mi ò fẹ́ kó jẹ́ pé mi nìkan ni máa gbọ́ ọ̀rọ̀ yìí torí pé kí ni ohun tí ẹ ní láti gbọ́ ni bákan náà Yàyà Gàmbàrí àti Alájà Mariam Balógun gbogbo pátá lẹ máa gbọ́ ohun tí wọ́n sọ nípa èrè àsàlátù àtorin tí ó lọ kọ nínú ìjọ sẹ̀lẹ̀ tí wọ́n pè sí gẹ́gẹ́ bí akọrin. àwọn àfáà tí wọ́n dìde ogun sí èrè àsàlátù ọ̀rọ̀ tí ikún gbọ́ tí etí ẹ̀ fi di ẹ wò ẹ jẹ́ kájọ lọ wò náà mo padà bọ̀ ó yá lókè lọ́hùn. kábíyèsí Olódùmarè kábíyèsí fa akéwà ló fẹ́ta ọlọ́run káàkiri àgbàlá ipá tá kó tẹ̀wé wò ní fọ́ ìtẹ̀wé wò ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa fọ́nrán kan ni mo rí ẹ dákun kí a tó bẹ̀rẹ̀ fídíò náà ẹ jẹ́ sáré gbọ́ orin yìí. Orin tẹ́ gbọ́ tán yẹn ó ní ọmọkùnrin tán kọrin tán pè ní èrè àsàlátù wọ́n pè sí ṣọ́ọ̀ṣì wọ́n sì fún lówó iṣẹ́ rẹ̀ ó sì lọ kọrin fún wọn ọmọkùnrin orin mùsùlùmí ló ń kọ ṣùgbọ́n tí ó wà tó yà lẹ́nu ni pé nígbà tí ọmọkùnrin tó lọ kọrin ní ṣọ́ọ̀ṣì torí gẹ́gẹ́ bá mùsùlùmí sọ ipa ti ṣọ́ọ̀ṣì àti mosque ẹ̀sìn ipe kan náà làwọn nígbà torí pé àwọn mùsùlùmí àwọn làwọn ní Jesus ipò ní ànábì Ìsá wípé even kan tí wọ́n bá dákọ̀ Jesus mùsùlùmí ó ṣe alẹ́ ìsára àsálàm wípé mùsùlùmí wọ́n fẹ́ tí káwé wọ́n mọ̀ pé àwọn láìkì Jesus gẹ́ ju Christian lọ so tí mùsùlùmí wọ́n sọ̀rọ̀ wọ́n fẹ́ bá ẹlẹ́bọ jà tálíbà àtàwọn àjọ ẹlẹ́bọ jà àwọn ẹlẹ́bọ rẹ̀ ń báyìí wọ́n mọ̀ jẹ́ káwá pé àwọn àti Christian pé ẹ̀sìn àwọn ìkan náà ni wípé ó mọ́ wípé díẹ̀ Ọlọ́run kan làwọn sìn ó kè sìn èrè àsàlátù wa gba owó ó lọ play fáwọn church nígbà tó play fún àwọn church àwọn mùsùlùmí bí owó tó ṣe jáde nu òpònú ọmọ Alágúsí tó ní káyọ̀ jáde sólólù ọ̀nà tó jáde sí fídíò yìí àtọmọ olórí bí kùtù bí àbíkí ló kọ rẹ̀ wọ́n wá jáde ní wọ́n jẹ́ kí ó mọ̀ pé bó ṣe lọ ṣọ́ọ̀ṣì hun kò tún bá òfin Islam mu ṣùgbọ́n tẹ́ bá sọ́dọ̀ àwọn òṣìṣẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ mọ̀ sọ́dọ̀ pé àti Christianity and Islam ànábì kan lẹ́sìn wọ́n ní fún nǹkan kàbá tí àwọn lọ forí balẹ̀ fún Abraham ló kọ́ kàbá yẹn Abraham dẹ̀ ni ó ní bàbá tó bí àwọn àti ìran Jésù àti ìran Mohammed wọ́n lé Abraham ní bàbá tó bí wọn ṣé wọ́n jẹ́ kárí Mohammed sọ sórí ẹ̀ pé ó jẹ́ kárí pé àti Jesus àti tó jẹ́ Mohammed Abraham ní bàbá wọn ìyẹn ànábì Ibrahim ní bàbá wọn pé ara bìkẹ́rẹ́ làwọn ti wá so wọ́n máa jẹ́ kárí pé ẹ̀sìn àwọn ò takura wọn but ẹ̀sìn yẹn ò takura yín nìsín ẹni wá lọ́nu church lọ́kọ́ ní gbogbo wa jáde fún ṣe but ìjọ tí ẹ bá ti fẹ́ sàbòtẹ́ ẹ fẹ́ bẹ́lẹ̀ bọjà ẹ kọ̀kọ́ ẹ kùrà yín pọ̀ mọ́ Christian ìjọ tí a ti wá kẹ̀yà sí Christian nìkan ẹ wà jáde tẹ́sí Christian ẹ ní jẹ́ kankan náà mọ̀ gbà náà ṣé ti yẹ yín tákàyọ̀ ní iṣẹ́ ìṣẹ́ bá sọ̀rọ̀ wọ́n pẹ́ Christian Ọlọ́run kan làwọn pè ànábì Ibrahim àwọn jẹ́ wọ́n láwọn pè Ibrahim ní wọ́n láwọn pè ní Ibrahim wọ́n Christian pè ní Abraham àwọn pè Joseph àwọn pè Yusuf Christian pè Joseph àwọn pè kan ní Isaiah Muslim pè ní Isaac wọ́n láwọn pè Musa àwọn kan pè Moses so the same the same belief làwọn jọ believe ẹjọ́ bá wọn ní the same belief ẹjọ́ ní the same prophet ẹjọ́ ní the same story but ẹ wà lè bára yín ṣe ó wà ní pé ọmọ Muslim wọnú
chọ́ọ̀chì ó lọ kọrin gbogbo yín wá jáde fún nítorí pé ẹ̀sìn yìí wọ́n fi wá good division wá ni wọ́n fẹ́ tú ọmọ Yorùbá méjì ká Christian tó ń ṣe program Yorùbá ni ó pọ̀ mọ́ Yorùbá ẹgbẹ́ kò wá kọrin fún ẹ̀yin person line gbogbo yín ẹ jáde ẹ̀ ń bú lórí pé lọ kọrin nínú church tí wọ́n lè dárúkọ Jésù níjọ́ tí wọ́n fẹ́ sàbòsí níbi táwọn sẹ̀sẹ̀ bá wà tí wọ́n dárúkọ Jesus ẹ sọ pé alẹ́ sàlám sàlám ipò kí àtọ́la aláwù kó wọn bá Jésù ipò torí pé òjíṣẹ́ yín Jésù náà káyọ̀ òtọ́ bá ṣe máa ń claim ipò Jesus òjíṣẹ́ yín ni tó yẹ kẹ́nìkan ó lè lára yóò lè lọ síbẹ̀ lọ sínú church kó lọ kọrin tó lọ gbọ́wọ́ rẹ̀ kì í sábà ló kọrin o kẹ́ẹ̀ta kò kẹ́ ní ìsàlámù yín mùsùlùmí mọ́ so tẹ́ ẹ bá fẹ́ fìtàn ṣègbè tẹ́ ẹ fẹ́ fìtàn àwa oníṣẹ̀ṣe ẹ sọ pé ọmọ ìyá ni yín pọ̀ níjọ́ tó wá kẹ́yìn méjì nìkan tó kẹ́yìn àti kírísítẹ̀ nìkan ẹ sàrẹ́ kọ̀ọ̀dẹ́ mọ̀ pé ẹ̀yin kírísítẹ̀ sọmọ yá wa o torí pọ́sẹ̀ sí wọn abẹ́lẹ̀ kan láìsọ pàànà bí kan náà lájọ ní o tẹ́lẹ̀ ìjọba ti kó mẹ́ ẹ̀yin méjì ó tún dọ́ta ẹ̀yin méjì wá ní the same ipe prophet yín ipe ní story tó jọra wọn but ẹ lè bára yín ṣe meanwhile ibi tí muslim tẹ́ mọ̀ pé orí wọn ti dàrú orí ẹ̀kọ́ lóyè mọ̀ pé tó wọ́n jẹ́ pé christian kan ló wá sí àárín ìjọ mùsùlùmí tó lọ ṣerú nǹkan báyìí ẹ bí pé kò sí christian ẹgbẹ́ rẹ̀ tí ó kàn dé mark yẹn christian ò jẹ́ ká ẹ mọ̀ pé ìfẹ́ ni àwọn lè fẹ́ lò christian ò jẹ́ ká ẹ mọ̀ pé ọlọ́run kan làásìn báyìí sọ̀rọ̀ yàtọ̀ christian ò ní ever sọ̀rọ̀ jáde fún ara wọn tó bá lọ darapọ̀ mọ́ christian tó bá darapọ̀ mọ́ muslim náà ní ever condemn ara wọn tó bá darapọ̀ ara mọ́ christian tó bá darapọ̀ mọ́ àwọn yẹn muslim náà ní ever condemn ẹ̀ but ara yín kan lọ kọ ní church ní ìsìn ẹ̀ ń condemn ẹ̀ ẹ jẹ́ sáré gbọ́ ọmọ òpó ní Lagos kẹtùgbọ́n tó yí lóye ẹja gbọ́ kẹsàn-án nìkan sọ̀rọ̀ àwọn àfáà mẹ́rin mo sì tó sọ̀rọ̀ lórí pé rẹ̀ àsàlátù ó gba owó ó gbowó sẹ́ rẹ̀ ó sì lọ kọrin nínú chọ́ọ̀chì. ìkan nínú àwọn ògo wa nínú Islam tí wọ́n jẹ́ kọrin tó pé ògo wa ni wọ́n lópin ìgbà tí ó bá ti ń jókòó mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó bá fi hàn bẹ́ẹ̀ ògo wa ni nínú Islam so tí wọ́n jẹ́ kọrin ni èèyàn kan nínú àwọn sisters wa ni wọ́n send fídíò wọn sí mi ní alẹ́ àná mi ò ní àtàkì yín bẹ́ẹ̀ ni mi ní bú yín ṣùgbọ́n ẹ ṣe mistake gan púpọ̀. ẹ gbọ́ ẹ ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ láti fi rẹ̀ ó ní wọ́n send fídíò èrè àsàlátù sóhun pé lọ́kọ́ nínú ṣọ́ọ̀ṣì ọlọ́run ò ní àtàkì ẹ̀ òun ò sì ní bú òun ṣùgbọ́n ó ṣe mistake púpọ̀ àkọ́kọ́ ní ṣe bá lè sùn náà nìwọ ìjọ rẹ níjọ Saheed Shittu níjọ àwọn sàràfà alára mọ́ pé ìjọ yín lẹ́yìn ti máa ń tako ẹ̀ ń bá ń kọrin ìjọ yín ló sọ fún Paso wípé kò ní rọrùn wọ̀ ìjọ yín bẹ́ẹ̀ sì ni gbogbo ṣe wà nùkúra nínú ní Suratul Luqman wípé ẹ tó bá ń kọrin ègbé nífẹ̀ẹ́ tó bá ń kọrin ìjọ tí yín gbòwú rẹ̀ support orin àti wọ́ o àti sàràfà alára mọ́ pé o àti arígini o àti Saheed Shittu gbogbo yín bá wọn àti tọ́lẹ̀tì ayélára ẹ̀yìn alákalágítí ẹ̀yà lẹ́sùn náà ni ìjọ yóò support orin ẹ lé ìwọlé èyàn ìgbó ni ṣùgbọ́n tí wọ́n wá ní wọ́n sẹ́ndì orin sí wọ nígbà tí ìjọ rẹ̀ ìgbọ́ ni nígbà tí sẹ́ndì orin sí ọ kí ló tó kọ̀ ẹ̀kọ́ sọ pé ìgbọ́ o ẹ̀yà ẹ̀dìdí tiẹ̀ ìjọ mi ò gbọ́ ni o orin tí wọ́n fẹ́ ti claim pé ìjọ rẹ̀ ò gbọ́ ó wá gbọ́ ó wá fẹ́ fèsì ọmọ àdéyàn ẹranko inú Islam ni ọ irú yín ni Paso béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀mọ́ tẹ́ fẹ́ ṣe nígbà tí ìjẹ́ olùtẹ́lẹ̀ sòdodo tí ì bá sọ máa lè tó jẹ́ ni nígbà tó sẹ́ndì orin sí ọ ìwọ́n gẹ́rù sẹ́ndì kó sẹ́ndì orin kó fẹ́ gbọ́ ìjọ rẹ̀ ògbóni Kùránì ti fi àwọn olórin ó ti fi àwọn olórin rẹ̀ ṣùgbọ́n sí ìgbà tó fẹ́ claim pé máa ìlọ́nu church ó sáré sọ máa ìdí ara àjọ rẹ̀ yóò sọ èmi ìtẹ̀ gbóni náà ṣùgbọ́n ní wọ́n sẹ́ndì ẹ̀ nígbà tí ìgbóni tó mọ̀ pé ìgbénifẹ́ tó bá ń gbóni àtẹ́ tó ń kọ́ kí ló ní wọ́n sẹ́ndì orin fún wọ́n wá sẹ́ndì ọ̀sẹ̀ wà gbẹ̀dẹ̀ lẹ́ni áwọ̀ ẹja gbọ́n tó wí. kò sẹ́ni tó kọjá àṣìṣe bọ̀ kéèyàn tún kó àmín tó bá ṣe mistake nítorí wọn fẹ́ nu a rí wọn ní ibi tí wọ́n ti ń kọrin nílé ìjọsìn àwọn sẹ̀lẹ́ gbogbo ẹ̀mí wọn àwọn òpá wọn promote humanity àwọn promote peace àwọn promote love kò kí n ṣọ̀nà tí wọ́n fi ń promote humanity love and peace nìyẹn ta ẹ ti kọjá àlà ṣẹ́rí Islam kò ní a má bá kírísítẹ́nì ṣe kò ní a tó bá pè wá lóde àlè lọ tó bá pè wá ní kò mọ àlè lọ tó bá kódà àlè bá kírísítẹ́nì àlè bá wọn ṣe transaction ẹ gbọ́ gbogbo dáadáa tí èèyàn bá ń ṣe láyé àlè bá kírísítẹ́nì ṣe ṣó ti yé báyẹn ṣùgbọ́n àgbọ̀dọ̀ kọjá àlà débi pé wà lọ lé ìjọsìn wọn máa lọ sí nǹkan tí wọ́n ń sìn. ṣe gbọ́ ẹ kúrò eléyìí ò pé kí bolẹ̀ tí láwọn ọmọ òpòrùn tẹ́ kó sọ̀ online yìí ná ó lẹ́sìn yìí ò ní kẹ́ mọ́ bá wọn ṣe ó lè bá wọn ṣe transaction ó lè bá wọn jẹun ó lè gba nǹkan lọ́wọ́ wọn ẹ lè bá wọn ṣeré pa ẹ lè bá wọn ṣàwàdà kò sí tẹ́ gbọ́dọ̀ bá wọn ṣe ẹ lè bá wọn gbé ṣùgbọ́n ẹ̀sìn yìí ó tún wá ní pé ẹ gbọ́dọ̀ kọjá àlà ẹ gbọ́dọ̀ lọ bá wọn ṣe tí wọ́n ń sìn táwọn sọ pé tí ilé mú dìbìṣẹ́ wà nísìn ẹ sọ pé rọ ni kìsẹ́yìn lè bẹ́yìn ṣe bọ̀tá ní kẹ́yìn bá wọn ṣe ẹ àmọ́ wàhálà ẹ ọdún tí èrè àsàlátù wá ṣe ń bẹ̀ yẹn pẹ̀lú owó tó sọ síwájú pé ẹ lè bá wọn ṣe ẹ lè bá wọn jẹun ẹ lè bá wọn ṣe transaction kódà ẹ lè bá wọn gbé gbogbo tó wá sọ yìí ètí èrè àsàlátù sí mẹ́rin tó ń kọ nìyẹn èwo ni kò fi èwo ló takọ̀ láfíà nítorí àsàlátù sí mẹ́rin
tí wọ́n ti ń kọrin tí ń dá wọn lára yá tó ń múnú wọn dùn tó jẹ́ pé wọ́n sanwó rẹ̀ fún sẹ́yìn ló ta kàlàáfíà àbẹ́ tí wọ́n sẹ̀ wá ṣe gangan táàkì mọ́ ìpè ní ìsìn wọ́n ní kó mọ kó wọn lọ kìkú sọ̀rọ̀ yẹn pé ìjọ àwọn kò lọ́kọ inú ṣọ́ọ̀ṣì èyí ló gbé làáfíà dání sẹ́yìn ló gbé làáfíà dání kọ́ pé ìjọ àwọn kò nínú ṣọ́ọ̀ṣì àwọn gbọ́dọ̀ bá yín ṣe o sẹ́yìn ló gbé làáfíà dání tẹ́mítì yẹn gan Islam ò fẹ́ kẹ́ ẹ bá wọn ṣe rárá torí ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó takò làkàyè ni Islam fẹ́ kẹ́ ẹ bá wọn ṣe ó fẹ́ kẹ́ ẹ jọ rúru papọ̀ ó fẹ́ kẹ́ ẹ bá wọn jẹun ó fẹ́ kẹ́ ẹ bá wọn ṣe transaction ó wá pé ṣùgbọ́n tí wọ́n ń sìn lẹ́ẹ̀lé bá wọn sìn kí ni wọ́n ń sìn kí lẹ́yìn sìn torí nígbà tábìlì bí ó wà àlẹ́ méjì kẹ́mọ́ mọ̀ pé àwọn òjíṣẹ́ kan ti wá afún Musa afún oníjìlá afún Dáúdà afún Tàrẹ́tà afún Musa Isa afún náà Tàrẹ́tà àlẹ́ méjì kẹ́mọ́ pé àwọn òjíṣẹ́ kan ti wá táwọn náà dẹ̀ mú ìwá according to Quran ara wọn ni Jesus wà tó náà sí mú ìwá according to Quran yẹn náà tí wọ́n náà bí yóò sọ̀rọ̀ wájú náà sọ̀rọ̀ lẹ́yìn bí alágbàkó ni àlẹ́ méjì kẹ́mọ́ pé Jesus òjíṣẹ́ aláwo ni ànábì jẹ́ kẹ́mọ̀ ní ìsìn báyìí ẹ̀ta ànábì ti sọ fún tó jẹ́ kẹ́mọ̀ kó jọ́nà ló wà àyìn tí wọ́n sọ pé ẹ gbúdọ̀ bá wọn ṣe ànábì jẹ́ kẹ́mọ̀ pé àti gbogbo Muhammad o àti Jesus o ara Abraham ní bàbá àwọn ti wá ẹ̀yọ́ mọ́ Abraham méjì ní ìsìn báyìí ẹ̀ tí wọ́n ń takora yín wá ní ẹ gbúdọ̀ bá wọn ṣe tí wọ́n sìn kí ni wọ́n sìn tí wọ́n àtọ̀ sí tẹ̀yìn sìn ọmọ òpó náà lẹ́wọ̀n tí wọ́n ń sọ̀rọ̀ yìí torí ibi tí ìtọ́rọ̀ mùsùlùmí mọ́ dùn mí ní òòsàn àwọn yìí wọ́n ló ṣàyí àjáwélé ni wọ́n mọ́ jáwélé ni nígbà tó lè jáwélé ó sì tún jáwó sọ ẹ̀kọ́ tún já torí ẹ̀ ìwọ fúnra rẹ ẹ̀sìn ìgbàgbọ́ tí wọ́n gba alùsùn náà tó gbà kò fààyè gbà kó o fẹ́ sí ìnáwó kó o polórin jẹ́mílì ẹ̀rí àsàlátù ó lè jẹ́ níwá náírà láyé ẹ̀ tó fi jáde láyé ìran ni o lè fẹ́ sí ìnáwó kó o pè ẹ̀rí àsàlátù torí o ti sọ pẹ́sìn ni o fààyè gba orin ẹ̀rí àsàlátù sì ni o ṣe orin ní fi ń jẹun ìwọ tẹ́sí rẹ̀ wà fàyè gba orin táwọn kan tó wá pé ọmọ ìyá rẹ̀ nú ẹ̀sìn tí ẹ pé wò lè fún wa náírà ìwọ tó kọ̀ndẹ́mù ẹ̀ ni ẹni tó lè fún lówó àwọn kan wá fún lówó tó wá kọ̀ndẹ́mù àwọn tó wá kọ̀ndẹ́mù ẹ̀ ipa àwọn kan fún lówó ìwọ tó ní fún lówó wà ní kó wá jókòó tì kí ìṣẹ́jọ́ mọ́ dìná fún yín papọ̀ nítorí tó wà fún pé Christianity yẹn lọ da sáré jù yín lọ ni ẹ̀yin ò lọ́pọ̀lọpọ̀ kankan agídí ayé lẹ wá ṣe bẹ́ẹ̀ sì sagídí kùnù ṣé bí Christian yẹn àwọn ìjọ sẹ̀lẹ̀ yẹn wọ́n rí olórin ẹ̀mí tó jẹ́ Kristẹni ń bẹ wọn ò pé wọn àlọ́pọ̀ lórí mùsùlùmí èrè àsàlátù wọ́n ní Kristẹni tó kọ́ mẹ́ wọn ò pé wọ́n fìfẹ́ hàn sí wọn àlọ́pọ̀ lórí ẹ̀mí mùsùlùmí tó jẹ́ alásàlátù tó yẹ kẹ́yìn ló fìfẹ́ hàn sí wọn padà wípé ẹ̀yin Kristẹni àmọ̀ dúpẹ́ o àmọ̀ lórí o wípé tiẹ̀ mọ̀ pé wípé tiẹ̀ lè pè wá wípé tiẹ̀ lè pè mùsùlùmí sí church tẹ́yìn tó tọ́ ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà ni ó yẹ kí inú yóò dùn wípé ìjọ Kristẹni pé ìkàlára yín sí church ni bí àwọn Kìrìsìtẹ́nì tó ń kọrin ẹ̀mí ṣe pọ̀ tó wọn ò pé wọ́n wá pé mùsùlùmí kó wá kọrin fún wọn ìwọ tó wá ń bínú ṣùgbọ́n ṣé ẹ lọ́pọlọ apé ò lọ́pọlọ ni Sheikh Labeeb tẹ́jọ lọ sí UK òun náà ti lọ jọ Kìrìsìtẹ́nì tó lọ kọrin rí tí máa rí tìrìbù yẹn mi bá pí ẹ̀ tó gbé máìkì síwájú jọ Kìrìsìtẹ́nì tó ń pè tó kọrin tó sọ pé kìtìyẹ ló sọ náà tó pé ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àràsán atẹ́gùn fẹ́ ìjìyà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ orin ó ti tóun mùsùlùmí gbé nínú ìjà àwọn Christian gbẹ́ nígbà yẹn tó náà lọ kọ níbẹ̀ lọ bá ṣe Sheikh Labeeb kó kọ́kọ́ kọ̀ndẹ́mù Islam Sheikh Labeeb kó sáà mọ̀ kọ̀ndẹ́mù Islam èdè àsàlátù. máa lọ pé nǹkan tí wọ́n ń pè ọlọ́run ní wà láta àtàdù ẹ má kọjá àlà o mo ti fún yín ní line ẹ má wà kọjẹ́ line tí mo fún yín ní wípé aláyẹ̀ ní akumullahu walil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin line tọ́lọ́run dúró nìyẹn pé ẹ bá wọn Christian ṣe ẹ ṣe dára sí wọn ẹ ṣe déédéé pẹ̀lú wọn ṣùgbọ́n ẹ má wà kọjá àlà o àlà o ni pé kẹ́ wá lọ lé ìjọsìn àwọn Christian kẹ́ ẹ má wá lọ bá wọn sìn tí wọ́n sìn wọ́n bá ànábì náà bẹ́ẹ̀ ànábì bá wọn Christian ṣe tẹ́yìn tá à ń sọ yìí ẹni tí ó bá alágbèé yóò ní àkàràkìtì ní rárá èsì Islam wá ní limitation ní limit pé ẹ gbọ́dọ̀ kọjá eléyìí limitation ẹ ti setting náà níbi worship tó bá ti di ìbáàdà kò sí dáadáa tẹ́lẹ̀ ṣe pẹ̀lú Christian o ṣótiyé kò sí dáadáa tẹ́lẹ̀ ṣe kí ni tí Christian bá ń kú lọ tẹ́ bá rí ẹgbẹ́ ẹran lọ́wọ́ bí Christian bá béèrè lọ́wọ́ ẹ fún ṣùgbọ́n àlà náà ni pé ibi tẹ́ ń sìn yà ní báyìí sìn wọ́n wá bá nàbì náà bẹ́ẹ̀ pé kánábì compromise bọ́dà wa tẹ́jẹ́ kọrin tẹ́ ń gbé àsíá Islam dání tẹ́ ní akọrin Islam yìí wa ká ló lórin ayé ní àbórin ayé lẹ́yìn sọ pé ẹ̀ ń kọ ni
ó ṣe é ṣe ká dákẹ́ ẹ lórí mọ̀jà ẹ̀. àdúfẹ́ ẹ tán sọ̀kò pa lélẹ̀ ẹ tí wọ́n sọ̀kò pa ni ó dàbí pé change lórí fídíò ẹ̀ náà ni ẹ tán sọ̀kò pa ni òun náà ló tó káwọn ìbọn wá sọ́dọ̀ olóòlù wọn lọ mọ síjú fún olóòlù pé kó mọ wo kó lọ mọ kámẹ́rà olóòlù àwọn náà àwọn tó kámẹ́rà olóòlù wá. Islam ní kẹ́ ẹ bá wọn ṣe ó ní kẹ́ ẹ bá wọn ṣeré ó lè bá wọn dọ̀wẹ̀kẹ́ ṣùgbọ́n wá sọ pé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe tí wọ́n sìn kí ni tí wọ́n sìn kí dẹ́yìn sìn dájúdájú tó sọ fún wa gẹ́gẹ́ ni pé ẹ̀sìn ẹ̀yin méjì kò jọra yín Kírísítẹ́nì lẹ tún takò yìí Kírísítẹ́nì lẹ tún takò yìí Kírísítẹ́nì lẹ tún takò yìí so definitely kò sí tẹ́gbẹ́ Islam wọ̀ ó fẹ́ lọ jagun ó fẹ́ pa ogun tó wà ń bẹ̀ kó bá ogun wọn jà kóhun lè bá dúró lórí wọn ní iṣẹ́ tí Islam wá sí wáyé wá sí nìyẹn kó pa ogun tó wà nílùú tó wá ti bánu kóhun wá dúró lórí wọn ẹ̀yin wòlé láìtọ́ ẹ̀yin lẹ́bùn sẹ́sẹ̀ jà olóòlò gbọ́dọ̀ jáde ìkànnì ní sí lọ bá Kírísítẹ́nì láti lọ bá wọn ṣàjọyọ̀ ẹ̀yin lẹ̀ tún jáde Islam yóò fẹ́ kẹ́ kò gbà kẹ́ bá wọnú ṣọ́ọ̀ṣì kẹ́ bá wọn sìnkà tí wọ́n sìn ṣé èrè àsàlá tó lòun lọ sìnjọ́sìn ní abúlé wa lọ kọrin fún wọn tó bá wọn sìnjọ́sìn gan ṣe tí ò dá ni. dájúdájú ẹ̀sìn yín gan ẹ̀sìn kan tó mọ́ wá láti wá tú ìran ká ni tá a bá ń sọ àwọn yóò mọ̀ wípé ìgbàlẹ́gbẹ̀ẹ́ ìbàjẹ́ ó mọ́ láti wá tú ìran ká ni. èrè àsàlá tó ń kọrin Kírísítẹ́nì pèsè ní ṣọ́ọ̀ṣì ẹ̀wẹ̀ wá dúró ìgbòdè kan náà jáde ó pè rẹ̀ ń kú túbí àbí lóko rẹ̀ òun náà ti sọ̀rọ̀ lọ ẹ̀sìn yóò gbà kẹ́ bá wọn ṣe nígbà tí wọ́n bá mọ̀ pé òun ò lè báyàn ṣe ẹjọ́ dúró sílẹ̀ lọ́gbà wa àwọn bára wa ṣe míkà tó kórìí ibú dé ẹni kẹsẹ̀ yóò mọ́lẹ̀ lárúgbà wa kẹ́yìn tó dé làwọn ti bára wa ṣe èyí táwọn àbá sọ ní wọ́n mú dání ìjọba sì ń gbà wọlé ní sí báyìí tí wọ́n domi àlàáfíà rú wọn ò dá sí táwọn ẹ̀mẹ́sọ̀ bàtà dúró sọ́lẹ̀ táwọn jẹ́ kí ayé mọ̀ pé ẹ̀sìn yìí ó mọ̀ domi àlàáfíà rú ni ó mọ̀ kọ́yìn ẹ̀gbọ́n sábúrò ó mọ̀ kọ́yìn bàbá sọ́mọ ni àwọn mùsùlùmí wọ́n pariwo sẹ́ẹ̀rí ìṣà àlàáfíà wọn láti jọ yìí nígbà táwọn ọmọ ń sẹ̀sẹ̀ ìdé ní òsà àlàáfíà mọ́ táyì bá ti ń bọ́ sí yòókù àlàáfíà mọ́ wà bọ̀tá àbá ti wá sọ̀rọ̀ padà gba inú òsà àlàáfíà mọ́ gbogbo àwọn àfáà ńlá yín wọ́n sì rí owó náà tẹ́lọ̀ bílẹ̀ ìsìnbáyì wọ́n rí kó ń ṣe èrè wọn ò mú so sọ́dọ̀ bá tó dà lú ìrú tó bá lú ìjẹ́ kí wá láti Ìlọrin kó mọ́ tafà sínú mọ̀lẹ́ nìbàdàn gbogbo ẹ̀yin jọ mùsùlùmí kọ́mọ yìí ò tó wọjà ẹ mú so Sheikh Labeeb ẹ mọ́ ọmọ yìí so ń dojú tí òun tọ́lẹ́tì Ayílára Sàràfà alára wọn pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ táyé pé tó má ti rí kí ara àwọn tó jẹ́ mùsùlùmí táyé bẹ́ẹ̀ nìkan sí báyìí wọ́n ìgbà yẹn gẹ́gẹ́ wọ́n àṣẹ preach trade tí Islam gbé dání yẹn Islam ìgbà kan preach peace àdèmá sọ lọ́nà àwọn ẹ̀mẹ́sọ̀ àwọn sọ Islam ìgbà kan preach peace ó ti pẹ́ tí mo ti sọ pé Islam ìgbà kan preach peace ṣe peace ni peace kẹ́ mọ́lẹ̀ wọnú church Christian bá Christian ṣe Mohammed jẹ́ ẹ̀bẹ̀rẹ̀ sọ pé Mohammed ló ń gbà fún Jésù ẹ mọ̀ tọ́ra yín ọ̀tọ̀lẹ́bà Christian níjà ọ̀tọ̀lẹ́bà òṣèlú ìjà tí a sọ pé what Islam àwọn kan mọ̀ wọn wá láàrín Muslim yẹn ẹ sórí Islam wa peace ni o kò sí peace ń bẹ aláyé ẹ̀sùn tọrọ kò sí peace ń bẹ ẹ̀yin lẹ́ ń lo peace ìwọ fún rẹ ló ní peace ló ń fi peace ara tiẹ̀ tó wà ní àṣà bàbá rẹ ló ń lò láti tó Islam ṣe Islam kò sí peace ń bẹ Islam fúnlẹ̀ kò sí peace tí wọ́n abínibí peace tiẹ̀ tí wọ́n bímọ tó kó jọmọ Yorùbá ni wọ́n ń lò láti correct Islam ẹ̀sìn táyé pé wọ́n á lò tún correct tiẹ̀ sẹ́sìn yẹn lẹ́ẹ̀kú gbàláyé ni àbí wọn gan ló yẹ kó mọ correct ẹ̀sìn yẹn torí kó ti gbẹ́jẹ̀ ẹ̀sìn yẹn lọ ẹ̀sìn yẹn yẹ kó pàtì ni mo ní kò láṣẹ lọ Olódùmarè Islam yóò padà dóhun gbàgbé nílẹ̀ Yorùbá. gbogbo ìdè blast yẹn gàṣà látò torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì orí yóò pé ẹ gbẹ́dùn ẹ sick gbogbo ìdè blast yẹn ẹ dẹ̀ bu torí pé lọ kọrin ní ṣọ́ọ̀ṣì and so what ṣé òun ni mùsùlùmí àkọ́kọ́ tó kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì ni àwọn àfáwọn àgbààgbà nílẹ̀ Yorùbá yìí wọ́n ti lọ ṣe wáàsí ní ṣọ́ọ̀ṣì rí Sheikh Buhari Musa wọ́n ti ṣe wáàsí ní ṣọ́ọ̀ṣì rí bàbá wa mọ̀lánà Sheikh Muhammad Taofeek Akeugbagold wọ́n ṣe wáàsí táwọn sẹ̀lẹ́sà pè wọ́n lóní wáàsí so ṣé tọ́ba ti wá sọ wọn ṣó fún kó má lọ àbí àwọn mùsùlùmí àti mùkan lè kókó ju o bá ṣe máa frustrate má nìyẹn tó máa fi kó nínú Islam ẹ filẹ̀ o ilé kókó àwọn mùsùlùmí ti ń pọ̀ ju o ẹni ṣùgbọ́n ti báyìí a máa drag onítọ̀hún seriously ni ẹ fi ìrẹsẹ̀ látúlẹ̀ o artist ni o anybody ló lè pè tó dẹ̀ máa attend. ọ̀rọ̀ nípa èrè àsálátù only in Nigeria you are not allowed to think with your brain. Nigeria ó ní wọ́n ti gbọ́dọ̀ dictate ayé yàn fún yàn especially nípa ẹ̀sìn gbogbo ẹ̀yin àáfà tẹ́ ń bú èrè àsálátù àìníṣẹ́ ní dà yín láàmú tó bá jẹ́ pé ẹníṣẹ́ ni kò sí nǹkan kan tó kan ẹnìkankan pẹ̀lú ẹ̀sìn tí ẹnìkankan bá ń sìn tí èrè àsálátù bá deviate
ẹ jẹ́ kó lọ wọná. Tẹ́nìkan bá dìbẹ́tì ẹ jẹ́ kó lọ wọná. Kí ló dé tá à ń gbé ayé mọ́ yín rùn, mọ́ kọjú síwájú, mọ́ dúró sẹ́yìn? Why is everybody thinking for God? Kí ló dé tí everybody ń thinking fún Ọlọ́run? Pẹ̀lú the same thing tó ṣẹlẹ̀ sí èrè àsàlátù yìí, ó ṣẹlẹ̀ sí bàbá wa Buhari ọmọ Musa few years back. Ní ìgbà tí bàbá yẹn lọ tó lọ preach níbẹ̀, Islamic way òun ló fi preach, kò tẹ́ àwọn èèyàn lọ́rùn. Kí ni problem wa? Èrè àsàlátù ló ní ayé ara rẹ̀. Òun ló lálìjánnà tó bá ṣiṣẹ́ débẹ̀. Òun ló níná tó bá jẹ́ pé iná ni. Kí ló kàn yín pẹ̀lú pé ẹnìkan fẹ́ wọná? In Nigeria, we just want to, nǹkan tá a fẹ́ ṣe ní Nigeria ni wípé we want to control. Tó o bá ronú bí àwọn èèyàn ti ṣe ń ronú, àwọn èèyàn ò mọ bú ọ. Why? Kíní kan wà tó jẹ́ pé mi ì tí ì clear. Tá a bá rí ẹni tó poor ní Nigeria, àní help rẹ̀. Ṣùgbọ́n tá a bá rí ẹni tó múfù láti bí ẹ̀sìn kan sẹ́sìn kan, a máa bínú. Ẹ f'olúkálùkù kalẹ̀. Olúkálùkù ló níná tó fẹ́ wọ̀, òun ló sì ní àlìjánnà tó fẹ́ wọ̀. Ọjọ́ kan wà mo lọ, wọ́n invite mi kí n wá give lecture níbì kan. Mo wọ English wear tí mo wọ kamiso ó dé bíi ọrùn mi ò sì yọ kalẹ̀, everything ó wà okay. Picture tí mo wá yà níbẹ̀, àwọn yẹn wọn ò gbà kí n gbé lecture yẹn síta torí wọ́n sanwó fún ni. Picture tí mo wá yà níbẹ̀ mo wá put ẹ̀ síta. Wèrè kan sọ wípé Mariama ọ̀tọ̀rí ilé ayé ó fi ìjáàbù kalẹ̀. Àìníṣẹ́ ló ń dà yín láàmú. Ẹ níṣẹ́. Tó bá jẹ́ pé ẹ níṣẹ́ ni, ẹ ní máa ṣe gbogbo náà dandan tẹ̀ ń ṣe yìí. It is my responsibility to dress ní ọ̀nà tí yóò buyì kún mi. Ọjọ́ mi màá lóbòrí, ọjọ́ mi ò ní lóbòrí. Kò pa ẹ̀sìn mi lára. Kò pa ẹ̀sìn mi lára. Let everybody live èrè àsàlátù to his own faith. Ẹ jẹ́ kó lọ wọná tó bá fẹ́ wọná. Let us breathe. Ẹ jẹ́ ká mí, ẹ jẹ́ ká lè ronú. Ẹ jẹ́ ká mí, ẹ jẹ́ ká lè ronú. Ẹ̀yin pí Ọlọ́run, ẹ fèrè àsàlátù kalẹ̀. Ẹ̀yin kọ́ lẹ sọ lórúkọ rẹ̀. Ẹ̀yin kọ́ lẹ kọ́ lórin tí ń kọ. Yóò jẹun. Ìtẹ́rí àsàlátù lọ ṣe business ni. Work is different from religion. Ibi tán bá ti pè é, ibẹ̀ ló ti lè lọ kọrin. Òun ló ní láti lò ó. Kí ni nǹkan tó ń bọ́kàn rẹ̀ rò? Either ẹ promote Christianity, ẹ promote Christianity. Christianity ló pọ̀ jù lórí èpẹ̀. Either ẹ promote Islam, ẹ promote Islam. Islam òun tún ni the fastest growing religion tó wà lórí èpẹ̀. Bí 4,000 type of religion ó la ní. Ibẹ̀ ni Buddhism wà, Gagaism, Kulism, Kakansem, Korokansem, Kakankansem. Àwọn kan wà ẹnu nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n kàn ń sojú báyìí. Ọlọ́run sì ń gbẹ̀sìn wọn. Ẹ f'olúkálùkù kalẹ̀. Ẹ jẹ́ ká ṣe ayé wa nílẹ̀ Yorùbá. Ogun yín ti ń pọ̀ jù. Ogun yín ń pọ̀. Leave us. Let us breathe. Ẹ̀yin kọ́ lẹ mọ̀ jù. Kò sẹ́ni tó rí Ọlọ́run rí. Kò sẹ́ni tó rí. Ẹ fèrè àsàlátù kalẹ̀. tó gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí mú kí wa o ẹ ṣe gan àánú Ọlọ́run ò ní fẹ́ nìkankan wá sílẹ̀ ètò ayé wa ò ní dojúrú ṣé ẹ wá rí wípé ní ilẹ̀ Yorùbá yìí àwọn àáfàá wọn ti ń kan àbùkù nítorí kí ni wọ́n ti sọ ẹ̀sìn Islam tó yẹ kó jẹ́ ẹ̀sìn àlàáfíà wọ́n ti sọ dogun so àwọn mùsùlùmí wọ́n ti yarí o ṣé mọ̀ pé tí a bá lé àgùntàn tó ní sùn tá a bá lè kan ògiri yóò yíjú padà bẹ́ẹ̀ náà ló rí pẹ̀lú ọ̀rọ̀ àwọn àáfàá àti àwọn mùsùlùmí wọ́n rí pé àwọn àáfàá ti ń bà wọ́n lójú jẹ́ báyìí wọ́n dẹ̀ ti ń sọ̀rọ̀ sókè kílẹ̀ yìí náà rí sí fọ́nrán yìí àti pé èrè àsálátù tí wọ́n gba ṣóò tí wọ́n lọ kọrin ní ìjọ Sẹ̀lẹ́ ẹjọ́ ṣé wọ́n jẹ̀bi àbí wọn jẹ̀bi a ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí a ta wo fọ́nrán wọn yìí ẹ̀yin náà kí ni èrò ọkàn tiyín náà ṣé èrè àsálátù jẹ̀bi àbí kò jẹ̀bi
kí ni ẹ̀yin náà rí sí ẹ jẹ́ ká pàdé ní comment section ẹ bá mi like bákan náà bẹ́ẹ̀ ṣe ń comment kẹ́ẹ̀dẹ̀ bá mi share ẹ̀ láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.